Ẹ mà tún kọ́ àbọ̀ sórí ètò yín, ètò wa ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn, olóyè Lájí Abbas, àkọ́kọ́ ọrú ẹ̀ ní tìbútòrò ilẹ̀ Yorùbá tó fi dé Bùràṣẹ́ àti Kúbà. Gẹ́gẹ́ bá a ṣe máa ń sọ, ìlàkàkà wa ni pé bóò ni àṣà àti ìtàn wa bóò ni ò ti ní parẹ́, bóò sì ni orí pa àwọn baba ńlá wa bóò ni ò ti ní parẹ́. Tí a bá ń wo ọwọ́ iwájú yìí, á ti pé máa bọ̀ wípé ọwọ́ iwájú yìí, ilé Balógun tó gbajúmọ̀ káàkiri àgbáyé nínú ìtàn, òun náà ní Balógun Ìbíkúnlé tá à ń pè ní Kìnìún Oníbùdó. Ilé Balógun Ìbíkúnlé là ń wò yìí tá à ń pè ní Kìnìún Oníbùdó. Kìnìún Oníbùdó ẹ̀rí pé ní ìkẹ́bí ọdún tó lọ tí ẹnìkan sọ wípé kò sí tí ń jẹ́ Kìnìún Oníbùdó, wípé tá a sì ṣàlàyé fún pé ibùdó ń bẹ, Kìnìún níbùdó. Táwa ni Kìnìún Oníbùdó, Ìbíkúnlé ni Kìnìún fún Oníbùdó. Agboolé Toki gangan ló ń pe ọ̀gá Ìbíkúnlé. Ìlàfẹ́ wà ìtọ́ àbágbàgbé níbi ọdún mẹ́ta. Àwa ṣe àfihàn ilé Ìbíkúnlé, ojú orí Balógun ńlá alágbára Ìbíkúnlé, a sì jẹ́ ká mọ̀. Àwa fẹ́ wọ ilé Toki gangan tó ń ṣe Seriki ilẹ̀ Ìbàdàn àkọ́kọ́ fún Ìbà Olúyọ̀lé. Lẹ́yìn ìgbà tí Toki gbéṣẹ̀, ẹlòmíì jẹ́ Toki ó ló wá kan ọmọọṣẹ́ rẹ̀, Kìnìún rẹ̀, Òní Ìbíkúnlé, ọmọ ìlú Ìjàdó ní Ìbíkúnlé bá ti sọ fún wa. Ẹ jẹ́ ká lọ sílé Toki ká lọ wo ta ni Toki, á sì fi gbogbo táàmù á fi hàn wá. Nígbà táàbà tún pàdé wa nínú ilé Toki, èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, ààrẹ ìpínlẹ̀. So mo tún kí wa lẹ́ẹ̀kan sí i nígbà tí a wà ní ojú títì Ayẹyẹ. Mo sọ fún wa pé ilé akọni alágbára kan ìlà fẹ́ wọ̀, ilé Toki tó ń ṣe Seriki Ìbàdàn àkọ́kọ́. Àti wọ́n wà nínú agboolé náà, àwa máa fi hàn wá ojú tó lé. Ojú tó lé. Tàbá sọ̀rọ̀ nípa oyè Seriki, ẹni tó kọ́kọ́ jẹ Seriki ní Ìbàdàn, ẹni àkọ́kọ́ tó jẹ pé òun ni Seriki ilẹ̀ Ìbàdàn àkọ́kọ́, agboolé rẹ̀ náà ni a wà yìí. Agboolé Toki náà ni a wà yìí. Ibi tẹ́yìn ti ja yóò pa N1/523 Toki Youth Forum. Kábàá lè mọ̀ yí pé àtìlẹ́yà òkèlè Toki náà ni a wà N5. Agboolé Toki náà ní bá a ṣe ń kọ́lé ní ayé àtijọ́ iná ni a ti rí. A ti rí i pé ilé nì, ilé Toki, ọ̀yà máa bọ̀. Ìgbẹ́jọ́ tí wọ́n ẹ̀sẹ̀ kọ́ ní ti ìgbàlódé rìn fún gbogbo ọmọ Toki. Ilé Toki iná la wà. Ti lára kìíní bíi ẹkú jókòó bàbá wa. A tún ti rí N1/509 Toki Youth Forum. Ilé Toki náà ni à ń wò yìí. Ilé ńlá ni ilé Toki nìbàdàn. Bá a ṣe sọ fún wa, ara àwọn ẹni àkọ́kọ́ ìpìlẹ̀ Ìbàdàn àkọ́kọ́. Tá bá sọ nípa Ìbàdàn kẹta, ìlú àwọn jagunjagun tá a wà lónìí, ara ìpìlẹ̀ rẹ̀ ni. A ti mọ̀ pé agboolé ńlá àárín ìgboro ìlú Ìbàdàn òun náà ni a wà. Ìgbẹ́jọ́ ní torí ara àwọn òǹkàyé àwọn ilé ẹjọ́ wa náà ní N1/508A Toki Youth Forum. A báyìí yóò ní B yóò ní C torú àdírẹ́sì ó lè pé mẹ́ta. Ilé Toki náà ni a sì wà lórí ilẹ̀ Ìbàdàn àkọ́kọ́. Àrí àwọn bàbá wa ní ìjókòó, á ti ẹ̀dùn bóyá àwọn tó bàbá wa ẹ kú ìyálẹ̀ ta wọn. Bàbá wa ṣe àṣìléyà ilé Toki Seriki Ìbàdàn àkọ́kọ́. Bàbá wa sọmọ Toki lẹ́yìn náà. Ilé àtà bàbá wa tẹ́wà lórí ìjókòó. Ẹ kú ìjókòó. Sọmọ Toki náà lẹ́yìn náà bàbá wa. Toki lẹ́yìn náà. Toki tó. Mo rò pé kábẹ̀ látọ̀dọ̀ àwọn bàbá wa. Bàbá sọ̀rọ̀ pa Toki, irú èèyàn wo ni Toki? Èèyàn ńlá ni Toki, alágbára ni. Alágbára Ilé Ìbàdàn. Ilé Ìbàdàn. Bàbá wa, a wà ní pé nǹkan kan ṣe mí ní kàyéfì tí kì í bá ṣe pé àwa tá a mọ ìtàn. Bí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe ń pariwo bàbá wọn, pariwo Toki.
tó ṣẹlẹ̀ ni pé kò sí ọlọ́run kó ṣàforíjì gbogbo àwọn àgbàlagbà wọ́n ti ìgbà táwọn ọmọ kéékèèké wá dìde pé àfẹ́ kí tó kí ọ parun tó kí ọ gbọdọ̀ parun kò làwa ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìgbésẹ̀ yìí. tá a bá wò ó tí wọ́n bá àmọ́ ẹgbẹ́ wọn sọ pé ìbíkúnlé kìnìún oníbùdó ṣé Tókì náà lóníbùdó. ọ̀tọ̀ọ̀tọ̀ ni oníbùdó Tókì ni ó fún oníbùdó nílẹ̀. táwa ni ìbíkúnlé jẹ́ ọmọ iṣẹ́ fúngbà náà. àárín òye ó dàbí kú Tókì ni ẹ̀dọ́dún bàbá mi. ẹja wo ìgbẹ́jọ́ Tókì tí a yé kì. ìgbẹ́jọ́ Tókì náà ni ìgbẹ́jọ́ Tókì náà ni tí a ṣẹ̀ṣẹ̀ fọ́ wípé kí àwọn ọmọ Tókì ká lè máa ṣe ìpàdé bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí tí agbó àti ìwádìí tá a ṣe ibi tí Tókì máa ń jókòó sí gẹ́gẹ́ bí alágbára tó ti ń dá ọlá òun náà ibẹ̀ náà ni àtúnṣe yìí pé ìgbẹ́jọ́ rẹ̀ gbogbo àwòrán bó ṣe rí tẹ́lẹ̀ tó lórí pé àtòkọ́ báyìí gbogbo ẹ̀ níbẹ̀ lọ́wọ́ wa eléyìí gbogbo ojú mu ó sì rẹwà fún gbogbo wa náà bọ̀. Odò yẹn ti wà lọ́wọ́ ó wà rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí ẹ wà lọ́wọ́ yẹn rẹ̀. ojú orí tó kí ń kọ́ sọ́wà ní. wọ́n mọ̀ ń bọ̀ wọ́n sì wá ń gbòòrò báyìí náà bá wọ́n bẹ́ẹ̀. tó gẹ́gẹ́ bí a ti ń bá a bọ̀ láti ìgbà tá a ti wà ní agboolé Tókì oníbùdó Sẹ́ríkì ilẹ̀ Ìbàdàn àkọ́kọ́ akọni tó ṣe yí pé ó ní Sẹ́ríkì tọ́kọ́ jẹ ní ilẹ̀ Ìbàdàn fún Ìbà Olúyọ̀lé. mo fẹ́ fi kíní kan dá wa lójú tá a bá sọ̀rọ̀ nípa àwọn ìpìlẹ̀ tí wọ́n jọ tẹ Ìbàdàn àwọn akọni ìdí ògùngùn ní ilẹ̀ Ìbàdàn Tókì ó jẹ́ ọ̀kan pàtàkì nínú wọn. àti wá wà ní ìgbẹ́jọ́ Tókì gẹ́gẹ́ bí ìwádìí tá a ṣe ibi tá a ṣe Tókì oníbùdó sí gangan náà ni a wà inú ìgbẹ́jọ́ rẹ̀ ni a ṣí sí. àwọn bàbá wa mo kí ilé kan bàbá wa ẹ bá wa dárúkọ yín fún àwọn ará ilé tí wọ́n ń wò wá. ẹ bá wa gbóhùn sókè díẹ̀. mi ni Bíyámínú Ìṣọ̀lá ọmọ Tókì. bàbá wa níbi tí a wà yìí a rí i pé ẹkùn bíi ibẹ̀ nìkan lẹ tí ìdákùn ẹkùn ní ọ̀dà funfun ẹ̀sìn ká sọ funfun sí i bàbá bò ní bí ìṣe jẹ́. ilé òòṣà gbogbo wọn ti gbé wá. gbogbo wọn ti gbé wá bẹ̀. wọn là sí bàbá tá à ń ṣe láti bàjẹ́ àti díà. kí ni orúkọ òòṣà? Olúfọ́n ọmọ Ọbàtálá Olúfọ́n òòṣà ńlá Olúfọ́n torí pé ìlú wọ́n ní ládé Aláàfin ò ládé adé aládé kan la gbà fún Aláàfin Ifọ̀n tí wọ́n ń sọnù ìnìfọ́n òròlù kò sí ọba kankan nílẹ̀ Yorùbá tó ní adé tó Olúfọ́n. ẹ máa sọ pé ìlàládé wà ṣùgbọ́n tẹ́ ẹ bá dé Ifọ̀n gbogbo àwọn abálẹ̀ Yorùbá gbà yìí pé Olúfọ́n ló ládé torí bẹ̀rẹ̀ láti máa ń sọ ọdún Orólú wọ́n ó tó adé láti ààfin lọ dé ọjà ni. bàbá wa tá a bá ń béèrè á rí wípé Tókì oníbùdó gẹ́gẹ́ bí ìtàn ìwé ìtàn Ìbàdàn ni ìtàn àtẹnudẹ́nu ńlẹ̀ Ìbàdàn ni ìwé rẹfẹ Samuel Johnson ni tí bàbá wa Ọba Kínyẹlé kọ ni àti gbogbo àwọn àgbààgbà míì wọ́n gbà wípé Tókì oníbùdó òní Sẹ́ríkì Ìbàdàn àkọ́kọ́. kí wá ṣèyún nìkan ó wá ní ọmọọṣẹ́ kan tó gbajúmọ̀ tó ṣe pé ó lóko ọmọọṣẹ́ rẹ̀ ní bàbá wa kí lórúkọ ọmọọṣẹ́ rẹ̀ náà? Ìbíkúnlé iná máa fi ń pè ní kìnìún oníbùdó iná máa fi ń pè ní kìnìún oníbùdó. bàbá wa a wá rí wípé orúkọ Ìbíkúnlé àtàwọn alágbára míì hàn ọ̀pọ̀lọpọ̀ ọmọ wọn pariwo orúkọ wọn kí ló dé àtẹ̀gbẹ́gbẹ́lẹ́ ẹjọ́ mẹ́ta tá ẹ̀sẹ̀ wá ń gbúrò ẹ̀yìn ọmọ Tókì oníbùdó kí ló dé gbúrò yìí. ọkùnrin jẹ bàbá wa ń yà àlọkùnrin obìnrin ni gbogbo àwọn tí gbogbo obìnrin bá ti ń ṣe kàwé jáde lọ káàkiri ni ọkùnrin ló jẹ wá ń yà ló mú wa rí báyìí ìbàdàn náà wá gbé àwọn ọmọkùnrin wa dìde ní kálukú wa náà ló jẹ ká àsìkò ló tó nínú tàtà náà bá ní pé ọkùnrin ò sí tẹ́lẹ̀ àná sì tó bá obìnrin àwọn pé sí ìfowópamọ́ jà rólé. bàbá wa tàbá wà wò lẹ́yìn ìgbà tí Tókì oníbùdó tí wọ́n ti gbéṣẹ̀
ìjà ti ní àwọn ọmọ tí wọ́n ti rólé tó tó wá kan mọ́gàjí wa ti àsìkò. àti ní mọ́gàjí tó ti wọ́n tọ́pọ̀ jù bẹ́ẹ̀ ni pé lẹ́yìn bàbá wa kan náà ló rẹ́gísítà gbà náà wọn yòókù ọkàn bẹ akàlẹ̀ mọ́gàjí ilé ni mọ́gàjí ilé ni bóyá tí ìgbà ẹ̀kẹ́ tí lé gbígbà kátó wá jẹ mọ́gàjí. wà á dárúkọ yín. èmi ni wàhálì amusa Toki. Wàhídì Amusa Toki. Bàbá wa wọ́n ní àwọn bàbá wa ní pé ẹ̀yin lẹ́ni sọ orúkọ bàbá wa tí wọ́n jẹ mọ́gàjí kó tó kan mọ́gàjí wa ti òní. àwọn wa tó jẹ mọ́gàjí kó tó kan tá a jẹ ní Búsàárì Àtàndá Toki. Búsàárì Àtàndá Toki. Ní bàbá tá a bá ń béèrè a máa ń gbọ́ Toki Oníbùdó Toki Oníbùdó ọmọ ìlú wo gan-an ni Toki Oníbùdó. Toki Oníbùdó. Ìlú wo àgbẹ̀ gbogbo wa. Ọ̀yọ́ ló ti sọ. Ọ̀yọ́. ọmọọba ni lọ́yọ̀ọ́. ìgbà tí wọ́n fẹ́ tí ọ̀rọ̀ ọba ṣẹlẹ̀ tí wọ́n ń fà láàrin ara wa tó jíjà ẹni bàbá wọn torí bàbá wọn ni ó sọ pé kí àwọn ìyá wọn kó wọn jáde kí wọ́n bá pa wọn ṣé gan ni bàbá wa. A dúpẹ́ pé a ti jẹ mọ́gàjí báyìí tí Olúbàdàn sì ti fún wa ní ẹ̀kẹ́ mo rò pé a ti ń múra ìwúyè. Ìgbà wo ni a fẹ́ wúyè mọ́gàjí? the 24 to 7. July 29 nínú oṣù keje ọjọ́ kẹrìnlélógún oṣù keje ọdún 2022 tí a wà náà rẹ̀ iná ni a wù ní ti mọ́gàjí wa. So gbogbo èyí tẹ́ ń wò wá ní káàkiri tìbútòrò àgbáyé bá ọba ń fi àwọn ẹlẹ́rìn bá máa bọ̀. Ilé Toki Oníbùdó iná ni àwa agboolé ńlá ni o torí pé ilé alágbára jagunjagun ni tó pé àárín gbogbo Ìbàdàn ní òkè ayẹyẹ iná ni ó wà ọba fi gbogbo òkè hàn wọ́n bá fi gbogbo òkè hàn wọ́n iná ni àwa yìí tá a bá ń sọ fún wa yìí pé ojúṣe tiwa ẹni pé bóò ni ìtàn àti àṣà wa bóò ni òsì ní parẹ́ tó ṣe wípé ìlàkàkà wa àwọn kan ti fi ara wọn jìyà fún ìlọsíwájú ilẹ̀ Ìbàdàn tó ṣe pé àwa wà ní Ìbàdàn lónìí àmọ́ bóò ni wọ́n ṣe ẹkú ìjókòó ìyá wa àmọ́ bóò ni wọ́n ṣe ṣe o tó ṣe wípé Ìbàdàn fi ń jẹ́ Ìbàdàn ní òní Ìbàdàn ń jẹ́ Ìbàdàn lónìí tí kì í bá ṣe àwọn wọ̀nyí tí wọ́n fi ara wọn jìn fún Ìbàdàn àwọn ọba má ti sí ní Ìbàdàn lónìí. Ìdílé tá a fi máa ṣe ìrántí àwọn akọni wa àwọn alágbára wa àwọn ẹni wa irú ẹ̀ ní ti Toki. Ilé Toki náà ni a sì ń wà yìí. Èmọ̀ sọ fún wa wípé tá a bá sọ̀rọ̀ nípa àwọn ilé ńlá ní ilẹ̀ Ìbàdàn pẹ̀lú gbogbo tèmi tí ń rí àwọn òrùlé ilé tí ń bẹ ní agboolé wọn ò lé ní àádọ́ta akéèti ẹ̀mí látìgbà tá a ti wọlé àárí ẹ̀rí sì máa jẹ́ mi ìṣó ń bẹ gbogbo ibi tá à ń dé là ń bá àkọlé Toki tí wọ́n fi sí i. Agboolé Toki Oníbùdó iná ni a wà yìí agboolé Toki Oníbùdó iná ni a wà yìí ojú tó lé bàbá mi sórí nǹkan sórí pàgbólé tóbi agboolé Toki iná ni a sì wà yìí. Kódà èmi gan ìgbà tó lè dé gbogbo bí báwọn aráalé Toki ojú tó lé tó bá fi hàn wọ́n ó rí i pé Toki Youth Forum òun náà ló. Oyè bàbá akẹ́kọ̀ọ́ mi o bọ́ọ̀sì kí wá nìyí mọ́sálásí Toki ni. Bàbá wa òrùlé tí ń bẹnu agboolé yìí yóò tó mélòó? Ẹ lọ́kànjú àyè Toki o sẹ́yìn tó fẹ́ kó bàjẹ́ tẹ́lẹ̀ adélé ìdúkúnlé alógún àyè àtúndélé Toki ojú tó lé òrùlé tí ń bẹ́lẹ̀ Toki ó tó mélòó? Sẹ́yìn gan ilé ka gbogbo ẹ̀ tán àwọn yúùtù yìí tí wọ́n lẹ kí ni wọ́n mọ iye lẹ́sẹ̀ ilé Toki gbogbo Toki mọ́sálásí Toki ni eléyìí á rí pé gẹ́gẹ́ bí àṣà nílẹ̀ Yorùbá nígbà tí ẹ̀sìn Islam dé àwọn bàbá wa wọ́n bá wọn ṣe ilé Toki tó náà ló tó lọ báyìí náà ló fẹ́ bẹ̀rẹ̀ sí ara àwọn ẹgbẹ́ wọn bá mi ṣùgbọ́n yìí ní gbogbo bíi báyìí ilé tí ń bẹ lágbolé mi ní 50. ẹ wá lójú sí ẹgbẹ́ fún lọ. Bàbá wa ẹ kú ìkàlẹ̀
gẹ́gẹ́ bíi tí àwọn èèyàn sọ fún bàbá wa wọ́n jórí wa pé ilé Toki Onibudo ńlá wa ẹ̀ tí ń ṣe Seriki Ìbàdàn àkọ́kọ́. Bàbá wa tí a bá ń béèrè gẹ́gẹ́ bí èyí tẹ́ jẹ́ àgbàlagbà. Adékọ́lọ́ yóò máa lu òkè kí ni lè máa gbọ́ dáadáa. Gẹ́gẹ́ bí èyí tí ẹ jẹ́ àgbàlagbà bàbá wa. Ǹjẹ́ tí ẹ lè sọ ráńpẹ́ fún wa nípa ìtàn Toki? Ètí àwa náà mọ̀ ń bẹ̀, a lè sọ fún yín. A lè sọ fún yín ká mọ̀ pé tẹ́ bá ń bí wa léèrè inú rẹ̀. Àkọ́kọ́ ẹ bá wa dárúkọ yín fún àwọn aráalé tí wọ́n ń wò wá. Ẹ ṣeun. Mustapha Yusuf òun lórúkọ. Mustapha Yusuf Toki. Bàbá wa tá a bá béèrè gangan ọmọ ìlú wo gangan ni Toki Seriki Ìbàdàn àkọ́kọ́? Ọmọ akínní ìlú tó wà lẹ́yìn ẹ dákun ẹlẹ́kùn yẹn tí mo ti sọ ìlú nǹkan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ rán mi létí gbogbo nǹkan tí ń lọ ní. Bẹ́ẹ̀ni àgbà tí ń dé bàbá wa iná ẹ̀ la fi rí Yorùbá nípa ìrírí ẹ̀fọn talẹ̀ méjì Ọlọ́run tó bọ̀ jẹ́ pẹ́ fún wa iná ẹ̀ ní ká fi gba ìtàlẹ́ náà yín tẹ́ jẹ́ bàbá wa. Wọ́n lé ẹ̀yin ìyá wa tí wọ́n ní bàbá wa ti sọ fún rí wọ́n ti dárúkọ lóhùn fún rí. Wọ́n fẹ́ pe àwọn mọ̀mọ́ wa fẹ́ pe àwọn. Àtàkìmù ní àtàkìmù wà ń dé. A tún ti padà wá bàbá wa a tún bá yín lálàáfíà ara bàbá a tún padà wá. Gbogbo ọmọ tí mo ti sọ gbogbo àwọn nǹkan fún tó wọ. Iná ni ara tí a máa ń sọ ní pé nígbà tí èèyàn bá ń bẹ ní ọ̀dọ́ ká ìtàn ká mójútó torí nígbà tí àgbà bá ń dé sí àwọn bàbá wa báyìí ní tá a bá ti gbọ́ lẹ́nu wọn iná ni ó jẹ́ àtọ̀nà. Ẹ lè bí wọ́n tẹ́ ó bí wọ́n ọ̀yá. Wọ́n ní ìlú wo ni Toki ti ṣẹ̀ wá? Tí bàbá ti sọ fún wọn. Wọ́n ti sọ fún yín. Ibo Ọ̀yọ́. Ọ̀yọ́ kọ́ o. Wọ́n láyọ̀ kọ́ o. Wọ́n ní ẹ wá. Lórí ọ̀yá bọ́ọ̀ṣẹ̀ báyìí. Ọ̀yọ́ àkọ́kọ́ ní àti látijọ́ sẹ̀ nígbà tí pé bàbá tó bí Toki ọmọ méjì náà wọ́n rán ló bí àsìkò. Ìgbésẹ̀ ìwé bàbá Toki náà ti ṣe bí àtìyá ibẹ̀ ni wọ́n bí sí. Ibẹ̀ ni wọ́n bí sí. Ṣùgbọ́n tí bàbá kú ni ìyá wa gbé Toki wá sí Ìkòyí. Nígbà tó wá dàgbà tí wọ́n á sọ wípé tí yóò padà sílé gbọ́n òun ò lè padà sílé gbọ́n àjòjì lòun lè gbọ́n wọ́n bí síbẹ̀ ni Ìkòyí ní ilé bàbá àwọn kò tí wọn Ìkòyí ní ilé bàbá àwọn ó gbé ìyá àwọn ó gbé lọ sí tẹ́ńbẹ̀ ni nígbà tí wọ́n ń ṣe kọ́ lọ kọ́lé síbẹ̀ onírárá òun ò lè kọ́lé sílé gbọ́n lè gbé sílé bàbá àwọn ọ̀dọ̀ tẹ́ńbẹ̀ ni lè gbé sílé yìí. Bàbá ní bí a ṣe gbọ́ bàbá ṣé ń gbọ́rọ̀ mi sí náà nítorí wọn kúrò ní ìgbà tí bàbá Toki gan ọmọ ọba ni ọba wa kàn wọ́n òun àti ẹnìkan wá jọ ń fa ọba yẹn ṣé ń gbọ́rọ̀ mi sí tó di wàhálà ìdààmú ní ìlú tó ní bàbá rẹ̀ ní kókó àwọn méjèèjì òun àtàbúrò rẹ̀ kẹ́kọ̀ọ́ jáde lọ sí ilé bàbá wọn. Ọ̀nà nígbà tó wá jẹ́ pé ìgbọ́n ni lójú yín níbo ló ti bẹ̀rẹ̀ à ń jagun. Tó ti bẹ̀rẹ̀ à ń jagun.
olóòtú bẹ̀rẹ̀ rẹ̀. sẹ́rí tẹ́lẹ̀ bí wọ́n ṣe bí jagunjagun bàbá rẹ̀ kan fúnra rẹ̀ tó bí bàbá tó bí Tóki gan jagunjagun ni ṣé ìgbọ́rọ̀ mi sì níbi tí wọ́n ti ń dàgbà tó bẹ̀rẹ̀ sí di pé ó ń tọ́jú iṣẹ́ tí bàbá rẹ̀ ṣe àti kò ní í sí. ilé ẹgbọ́n tí wọ́n wá dé yẹn gan ló ti wá di jagunjagun gan tó ti yẹn sì tó fi yà kúrò fúnra ara rẹ̀ tó fi di pé ó jáde. sẹ́rí ẹ jẹ́ kí n là wá lọ́yẹ̀ torí pé ẹ rí i pé ìta ń ṣe láti bẹ̀rẹ̀ ìtàn ìwádìí yóò gbà wá ní ọ̀pọ̀lọpọ̀ ó lè jẹ́ pé ọdún kan ọdún méjì láti parí ẹ̀ torí pé ẹ rí i pé lẹ́nu ìgbà tí a dé bàbá fẹ́ rántí orúkọ ìlú títí iná fi pè wọ́n nígbà tẹ́ dé nìsín ara bàbá náà tún túká ńgbà wọ́n rẹ́yìn tẹ́ jẹ́ ọmọ wọn láti ti lè máa rántí ìjà ń pè ní tẹ̀ka máa fi jọ torí pé èyàn ọgbọ̀n ń bì kan èyàn ọgbọ̀n ń bì kan èyàn ọgbọ̀n ń bì kan ó lè jẹ́ mọ́ àwọn tó yẹ wọ́n jọ bá bàbá wa jẹ́ sàwáwù tí wọ́n jọ jẹ́ irọ́ tẹ́yìn náà mọ̀ ẹ̀ tó ti gbọ́ lẹ́nu wọn káwọn náà tó kí wọ́n tó síra. sẹ́rí Igbọ́n ó lè má jẹ́ ìlú Igbọ́n gangan kó jẹ́ orílẹ̀ Ẹ̀gbọ́n báwo mo ṣe lè ṣàpèjúwe sẹ́rí Igbọ́n níjọ́ kìí ṣe bó ṣe rí nísìn lórí odidi orílẹ̀ ńlá bàbá sọ pé Jẹ̀bú sọ pé ìlú tí ń bẹ ní Jẹ̀bú pọ̀ ibi bàbá sọ pé Ìjẹ̀ṣà Iléṣà ní kápítà wọn ní olúùlú wọn bẹ́ẹ̀ ni ilé Ẹ̀gbọ́n ṣe rí kódà Ògbómọ̀ṣọ́ fúnra ara rẹ̀ abẹ́ Olúgbọ́n ni wọ́n wà níjọ́hun torí pé ńgbà tí Ṣọ̀ún Ògúnlọlá Ògúndìran dáná Olúgbọ́n lọ́ra lókùn tí wọ́n ní wọ́n lọ fi ṣọwọ́ sí Aláàfin torí wípé ẹ̀ṣọ́ ni capital offence ẹjọ́ apààyàn ní Aláàfin nìkan ló lè dá ọba Lásìdé Ìṣẹ̀ǹbáyé lolúgbọ́n ṣùgbọ́n náà tó wá ní ọba ńlá tó tún ju òun lọ́ngbà náà ìlà Aláàfin so ìwà ẹnisẹ́ rí nítọ́jẹ́ kèmí ọlọ́bẹ̀ yẹn ẹjá bẹ̀rẹ̀ láti bi iṣẹ́ ìwádìí láfi dúpẹ́ lọ́wọ́ Reverend Samuel Johnson ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn akọni kò lè bẹ́ẹ̀ sọ yí pé kò sí ìdánilójú pé Reverend Samuel Johnson fojú kan àwọn bàbá yín Tóki Oníbùdó gangan àkọ́kọ́ tọrọ ọmọ ìbò Olúyọ̀lé sẹ́ẹ̀sì mọ̀ pé bàbá yín òun ló jẹ Olúyọ̀lé ló jẹ Seriki fún Tóki tá wà nínú ilé rẹ̀ ó ní Seriki Ìbàdàn àkọ́kọ́ nígbà wá pé Reverend Samuel Johnson lẹ́yìn tó kọ́kọ́ ìwé tó jẹ́ ọmọ Yorùbá tí ó kọ̀wé nípa ilẹ̀ Yorùbá òun wá ríran rí gbogbo tó ṣẹlẹ̀ ní sáàgbà náà ó sọ ìtàn bàbá yín ó sọ ogun tí bàbá yín kú sí pé akọni ní ikú ogun nípa kíkanjú ni lẹ́yìn yẹn olówájá mọ fún nèmú ẹ̀ ẹ̀rí gbẹ̀lẹ̀ mi sọ pé bàtà máa kán ní Oníbùdó lọ́tọ̀ Tóki lọ́tọ̀ pé Tóki Oníbùdó ní orílẹ̀ Ẹ̀gbọ́n ìlú kan wà ń bẹ tẹ́ ń pè ní Bùdó àwa mọ̀ bí bàbá tiẹ̀ ìní baálẹ̀ bóun náà wàá jẹ baálẹ̀ lẹ́yìn bàbá rẹ̀ kí wàhálà àwọn Fúlàní ó torí wàhálà àwọn Fúlàní ìtúlé Ẹ̀gbọ́n gangan fúnra rẹ̀ ní Olúgbọ́n fi sá wá sí Ògbómọ̀ṣọ́ àtàrí ìgbà tí ogun wá ń ṣẹlẹ̀ ogun Òwu Olúwo kìíní ní bẹ lórí Lámúyẹ òtíìsì lórí àpèrè ńgbà náà ó dà pé Ògún yálà Ògún Mákindé Anídẹ ní bẹ lórí àpèrè Lámúyẹ gan làwọn kọ́ máa ń pè Ògún Mákindé Anídẹ ní bẹ lórí àpèrè torí Ògún Mákindé Anídẹ ó jẹ ní ọdún 1820 ó sì wàjà ní ọdún 1858 ìlọ́wàjà Lámúyẹ lọ́wọ́ ajẹ́ ní 1858 lọ́wọ́ ajẹ́wọ́ sẹ́túrì tọ́lọ́ lọ́jẹ́wọ́ 1906 Olúwo Ògún Mákindé Anídẹ ńlọ́wọ́ bá àwọn Ìjẹ̀bú àti Ifẹ̀ lọ́wọ́ bá wọn ránṣẹ́ sí àwọn ogun Ọ̀yọ́ gbogbo ẹ̀ tó bá ti wá láti agbègbè ilé Ẹ̀gbọ́n ni o Ìkòyí ni o Ọ̀yọ́ ni o wọ́n ti gbà pé Yorùbá Ọ̀yọ́ ni gbogbo àwọn yẹn ìgbà Olúyẹdùn lọ́wọ́ ajó lórí wọn tó dàgbà jù láàrin wọn lákànlẹ̀ ńbẹ́ńbẹ́ àwọn akọni àwọn ọ̀gá níjà àwọn wọn di amúnigun tó mẹ́pà àfa amúnigun ilé jagunjagun náà làwọn náà wọ́n pọ̀ báyẹn Tóki Oníbùdó ń bẹ gbọ́n bẹ́nu wọn iná fi wá nígbà wá rí i pé ìlú kan jẹ́ ibùdó àwọn wá ń pè nìkan ní Oníbùdó tá a bá fẹ́ a lè pè ní Olú a lè lo Oníkòyí a máa ń ní Oníkòyí a sì máa ń ní Olúkòyí a máa ń wí Olúwo a máa ń ní Olúbàdàn èyí ni pé ìlú Tóki gangan bùdó ni lórílẹ̀ Ẹ̀gbọ́n ṣùgbọ́n bọ́yọ̀ Ọ̀yọ́ ló ti wá migrate wá bẹ́ẹ̀ tí wọ́n ti ṣẹ̀ wá tí wọ́n wá gbé lórílẹ̀ Ìgbọ́n tí wọ́n sì di tí wọ́n dàlú dúró bẹ̀ gẹ́gẹ́ bí alágbára bí àwọn tó tẹ
èmi l'Ògbómọ̀ṣọ́ náà ṣe wá káàkiri àwọn 5 ni wọ́n tẹ ìlú tó di Ògbómọ̀ṣọ́ lónìí Onísàpá ń bẹ́ẹ̀ Oníjẹ̀rú ń bẹ́ẹ̀ Ṣọ̀ún ló gbajúmọ̀ jù ni àwọn náà wá káàkiri kó tó wá dúró lórí orílẹ̀ Ìgbọ̀ngbà náà so ẹja tún wọ ẹgbẹ́ wọn àti ilé sọ pé bẹ́ẹ̀ ló ṣe rí ṣùgbọ́n ìrànlọ́wọ́ tá a tún lè rí ni wípé àwọn òyìnbó àti bàbá wọn Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀tá wọn ti ṣe tá a bá dé fásitì Ìbàdàn tá a bá lọ wò tá a bá béèrè fún ti Tókì àwọn bàbá wa àgbà ẹ rí i pé tá a bá sọ̀rọ̀ ní nǹkan bíi 1930 ó ti ń súnmọ́ 100 ọdún kan bọ̀ àwọn bàbá tí wọ́n bá sì béèrè tán lẹ́nu wọn gbà náà ó lè jẹ́ pé ọmọ Tókì àbáwọn ọmọ ojúlówó ọmọ Tókì ń bẹ́nu wọn yálà lóbìnrin àbí lọ́kùnrin tó ṣe pé ojú wọn sáà tó àná èyí tí wọ́n bá sọ ń bẹ̀ nílé àkáàkó nǹkan ìtàn sí ní fásitì Ìbàdàn ẹnikẹ́ni fámìlì kí fámìlì náà ló lè lọ bẹ̀ tá a bá lọ tí Tókì náà bá ń bẹ̀ ń bẹ̀ àárín. ẹ ṣe ìwádìí Tókì gan bẹ. àwa wo kí ni wọ́n kọ. ẹ tún bá fọ́tò rẹ̀. ẹ rí i pé mo sọ torí gbogbo àwọn òyìnbó gbogbo àwọn kìnnì ni wọ́n ṣe iṣẹ́ ìwádìí lé ní lórí bàbá wa ẹ ṣé gan ni torí pé Ọlọ́run jẹ́ kí àgbà ó dalẹ̀ àgbà ò ní tán lórílẹ̀ torí ọmọ agboolé làwa náà tí àwọn bàbá wa bá ń ṣe ìkómọjáde àbí wọ́n fẹ́ ṣe ìyàwó ni wọ́n wà jókòó ẹni tó bá jẹ́ bí àgbà bí bàbá wa wọ́n wà máa sọ̀tàn àbàlẹ̀ dára wa mọ̀ ìyá kinní kan ló bí kinní bàbá kinní kan ló bí kinní ibi báyìí láti ṣẹ̀ wá ibi báyìí láti ṣe kinní kan irú èmi nísìn Òkè Adú lèmi ṣùgbọ́n Aláfáró Olúbàdàn ìlànà bàbá wa ti kúrò tá a fi lọ sókè Adú ní tí ò sì jó rújú Ìgbẹ́tì ọlọ́yẹ tí wọ́n máa ọlọ́yẹ tí wọ́n ń kí oríkì tiwọn iná wọn ń kí tiwa débi pé àwọn bàbá wa tó wá mọ yàrá táwọn bàbá wa ti kúrò kí wọ́n fi wá sókè Adú Mọ́tàlá bẹ́ẹ̀ bàbá wa ṣé nínú oríkì orílẹ̀ wo la máa kí Tókì mọ́. ẹ̀sọ́ kò yí ni. ẹ̀sọ́ kò yí ni ọmọ àgbọ̀n tí ò rí kúsà so gbogbo bẹ̀ láti ti wá síwádìí ẹ̀rígbọ́n bàbá wa ń sọ fún wa yí pé ẹ̀sọ́ Ìkòyí ni pé wọ́n lọ ṣiṣẹ́ ní Ìgbọ́n ni gbogbo láṣìwádìí sẹ́gbẹ̀ yẹn lè jẹ́ Kòyí náà kọ́ lọ tulẹ̀ tiẹ̀ náà irú ẹ̀ náà ni àwọn Kúrúnmí Ìkòyí ni Kúrúnmí. ilé Tókì tó ń bẹ lọ́yọ̀ọ́. wọ́n ń bẹ lọ́yọ̀ọ́ ìjẹ́ ti lọ bẹ̀ tí ìwádìí débẹ̀ náà ilé Tókì lọ́yọ̀ọ́ èmi àwọn ọ̀rẹ́ mi tí wọ́n jẹ́ ọmọ Ọ̀yọ́ àjọ máa ń ṣe gbọ́nmi sí omi òtó àwàdà pé ẹ̀yin tẹ́ gbé ilé bàbá mi ọmọ ogun akẹ́kọ̀ọ́ náà jọ ní Ọ̀yọ́ lẹ́yìn Aláàfin àti Ìbàdàn tí bàbá wa Àtàndá ọba tó kábíyèsí Àtàndá ọba tó wà ẹsẹ̀ wá rè nù. Ìkòyí yẹn ní Tókì dìde ó lè lọ bá àwọn bàbá àti bàbá ní ilé Ifẹ̀ nígbà tí wọ́n fẹ́ wá bá ní wọ́n á já ogun pé ìlú tí wọ́n ń pè ní ṣé káwa náà lọ síbẹ̀ káwa náà lọ balẹ̀ díẹ̀ ń bẹ̀ ní bàbá tí mi ní àkọ́dá ẹ jẹ́ káwọn tíráì káwọn lọ àwọn bàbá tèmi àtẹ̀gbọ́n àtàbúrò àti Tókì bí wọ́n ṣe dìde bí wọ́n ti wá Ìbàdàn bí òní yẹn Ìbàdàn tí wọ́n dé oríṣi mẹ́rin agboolé ni wọ́n gbé nílùú Ìbàdàn oríṣi mẹ́rin ni wọ́n gbé nílùú Ìbàdàn nígbà wọn kọ́kọ́ dé ọjà bá wọn kọ́kọ́ dé ṣe wọ́n pèlè náà ní wọ́n gbé bẹ̀ nígbà tí wọ́n kúrò ń bẹ̀ tí wọ́n ó tún gbé ilé kan ilé tó tún wà gbólé tó tún wà ní yí ọ̀sà ń gbé wọ́n tún gbé bẹ̀ ó bá yẹ pé ọmọ mi Àkímù ń bẹ ní gbogbo ẹ̀ náà máa dákọ̀. bàbá padà wá àápìlẹ̀ ẹni wá erewé ṣe méjì gan mọ́ látò padà wá. nígbà tí wọ́n tún kúrò ń bẹ̀ wọ́n tún gbé ilé kan tí wọ́n pè ní ilé yí ọ̀sà
ilé ìjọ ọ̀sán yẹn ni wọ́n ti tún dá ifá tí wọ́n fi ní kí wọ́n tún sún mọ́ ẹ̀gbẹ́ ìsàlẹ̀ odò. Ẹ̀gbẹ́ ìsàlẹ̀ odò wà níbi tá a wà lónìí. Ilé kẹrin tí agboolé kẹrin tí wọ́n gbé nígbà náà nìyẹn. Tóki tí wọ́n ń gbé òun kì í ṣe Tóki gangan ní í jẹ́. kí ló kọ ẹ̀ gangan bàbá wa. Orúkọ rẹ̀ gangan ló lọ lẹ́mìí mi. A máa ń tóbi di Tóki hùn. Ìyẹn dá mi lójú dáadáa, mọ̀ yẹn dáadáa. ẹ sọ fún wa bàbá wa, ẹ pẹ́ fún wa. Torí pé nígbà tí wọ́n fi jẹ baálẹ̀ Ìbàdàn, táwọn èèyàn wá ń lọ kékeré àmàdúpẹ́ lọ́dún lọ́hùn pé wọn náà máa lọ ọmọ ìjẹba ó ní Ọlọ́run tẹ́ ẹ mọ̀ pé ìgbà náà àwọn ò mọ pé ìdíjọ́ lọ́hùn ní Ọlọ́run ò ní ilẹ̀ dúpẹ́ fún. máa bọ̀ nulẹ̀ máa bọ̀ àbẹ̀ lọ́dọ̀ Ebi bàbá ni ẹ máa máa dúpẹ́ bọ̀. fún. Ọ̀ṣun ni ẹ máa dúpẹ́ fún. Kúrò ní baálẹ̀ Ọ̀ṣun ní ìlú Ìbàdàn. Oníbàálẹ̀ gbogbo ẹni tí ń ṣe Ọ̀ṣun ìlú Ìbàdàn. Ọ̀ṣun ni ẹ máa dúpẹ́ fún. Ọ̀ṣun ló Tóki. Ìdí tó fi di Tóki nù. Èdè pé Tóki ní jẹ́. Bí wọ́n bá ti wá ní ẹ máa lọ́dọ̀ baálẹ̀ Ọ̀ṣun Tóki. Ọ̀ṣun Tóki ní jẹ́. Bí ó ṣe máa jẹ́ nínú ní a fi ń kì bẹ́ẹ̀. Àbúrò rẹ̀ ni Onibudo tí wọ́n ń wò. Àbúrò rẹ̀ ni Budo tó pa gbà dé ni a fi ń pè bẹ́ẹ̀ bá tó àwọn ọ̀dọ́ gbèdé lágbájá tó pa Budo sí ibi báyìí. Wọ́n lọ́dọ̀ rẹ̀ torí gbà wọ́n dé tí bí ọgbà wọn mọ́ àti balógun tí bí ọgbà wọn mọ́ torí ìlàdó yẹn ni balógun ti sáwà sí ọ̀dọ̀ rẹ̀. Ìbíkúnlé. Sáwà lọ́dún tí Ìbíkúnlé. Ìgbà wà tó ogun dé ogun Èkìtì àti Ìjẹ̀ṣà ìlú ogun tó le jù. Ìyẹn pẹ̀lú mọ́kànlá ni wọ́n fi jà. Ìyẹn pé wọ́n fi máa ń kí wọn pé ṣòkòtò já ẹ̀wù já láwà ní sọnù ń bùkún. Ọdún mọ́kànlá ni wọ́n lò ń bẹ̀ kógun yẹn tó parí. Ìgbà wá dé àwọn àyà yọ àdúgbò ní Tóki ibi ò ní gba ẹ̀yìn máa ń gba àwọn ọ̀rẹ́ yín bá ń dé òun. Wọ́n balógun lọ mú bẹ́ẹ̀ ló wọ́n Onibudo wọ́n náà lórí gbẹ́gi torí gbẹ́gi ní máa ń hùn bẹ́ẹ̀ yẹn ń bà náà wọ́n náà lórí gbẹ́gi wọ́n náà lọ dúró mẹ́. Ìlà méjèèjì fi lọ dúró lọ́kọ̀ọ̀kan níbẹ̀ gbà náà. ẹ sì gan ni bàbá wa àmọ́ yé ni sáré ṣàlàyé kan nípa ọ̀rọ̀ tó tún súyọ. ilé Tóki tó wà ní Ọ̀yọ́ tòní Ọ̀yọ́ Àtìbà kò sọ yí pé bẹ́ẹ̀ lẹ ti ṣẹ̀ wá o. èyí tó yẹ jẹ́ ìṣàlàyé Tóki ti wà nìbàdàn kí Aláàfin tó sọ Ọ̀yọ́ ti bẹ̀ ń dilé. ẹ rí i pé ìtàn páwọn Tóki wọ́n wà nìbàdàn bíi 1809 sí 1810 ìlàjàgùn Òwu tí wọ́n gba kínní. Aláàfin Àtìbà jẹ Aláàfin sí Ọ̀yọ́ sí àgọ́ ọ̀jà ló ń jẹ́ ní 1835. Olúyọ̀lé ti jẹ 1837. Olúyọ̀lé ti jẹ baálẹ̀ Ìbàdàn ní 1835 àmọ́ kò ráyè ṣe ètò oyè tí ọ̀rọ̀ ogun pàjáwìrì Elédùmarè fi dé. Ó kó gbogbo àwọn akọni Ìbàdàn gbogbo àwọn tó kí gbogbo wọn pátá náà ló kó lo ogun bẹ́ẹ̀. Àmọ́ ńgbà tí ó wà á dé lọ̀rọ̀ Àtìbà jẹ Aláàfin sí àgọ́ ọ̀jà lọ́wọ́ aṣọ̀bẹ̀ di Ọ̀yọ́. Nígbà wá di nígbà ẹ̀pẹ̀tẹ́ bá sì jọba kìí ṣe bíi tìsín gbogbo ayẹyẹ nígbà wọ́n ṣe bí oṣù mẹ́fà ó wọ 1838 lọ́wọ́ a fi Olúyọ̀lé jẹ Báṣọ̀run. Olúyọ̀lé ní láti ti ní sùúrù oṣù mẹ́fà míì lẹ́yìn ìgbà wọ́n ti ogun dé ó tún ní sùúrù míì fún bí ọdún méjì lẹ́yìn ìgbà t'Aláàfin jẹ ó tún ní sùúrù oṣù mẹ́fà torí pé àdéhùn tẹ́ ti jọ sí ni pé a ṣàtìlẹ́yìn fún wọn àti Kúrúnmí lọ́wọ́ a fi Olúyọ̀lé jẹ Báṣọ̀run
Báṣọ̀run sì nínú ìgboro Ọ̀yọ́ la máa ń jẹ́ ẹ́ sí àìjẹ́ sóyè ojú ẹ̀ tó rò ní igbákejì Aláàfin ó sì lọ lórí ogun ilẹ̀ Yorùbá iná fi wá to àtò ogun nígbọ́dà oyè tí Olúyọ̀lé ọ̀yàn oyè àwọn jagunjagun ni lọ́dẹ́nì lọ́ fi jẹ Balógun náà fi ń tó fi dórí Tókì tí bá jẹ Seriki nínú ìlànà oyè olórí gbogbo ọ̀dọ́ tí bá ń jagun òun lolórí wọn Tókì lolórí gbogbo ọ̀dọ́ tí ń jagun yìí ní pé nígbà tí Tókì wà nìbàdàn kìí ṣe àgbàlagbà ẹni tó sì strong dáadáa tó wà lábàlápá ẹ̀hún ni so èyí ló fi wá jẹ́ ẹni ká lè mọ̀ ṣe rí ìtàn tá a bá ń wo ìtàn iṣẹ́ tiwa ni àwọn ògbà ọ̀pọ̀lọpọ̀ táwọn bàbá wa sọ fún wa àwọn òwò níbo ni ó ti wọlé níbo ni ìyàtọ̀ wà níbo ni bẹ́ẹ̀ sọ pé Ìkòyí là ń kí Tókì nísìnyí báyìí ó ti jẹ́ òye wáyé pé ṣé Ìkòyí là ń kí ìlú wo ṣé Ìkòyí ti olúùlú Ìkòyí àbáwọn torí pé Ìkòyí orílẹ̀ ní Ìkòyí ń jọun tábàlà fi ní máa ń ní oríkì orílẹ̀ ìlú wo gangan wá nínú àwọn Ìkòyí hùn ìlàwọ Ìkòyí tá a sì ń wí ní ọ̀pààlà pẹ̀lú ilé Ìgbọ́n ni òun àti Gbẹ́jọ́ pààlà ni nígbà náà Ìgbọ́n Ìkòyí àti Àrẹ̀sà wọ́n jọ pààlà tọ́lá àwọn tó wà níbẹ̀ tẹ́lẹ̀ kí Aláàfin ó tó dé gangan kọ́ràn mí ò tó dé Ìgbọ́n Ìkòyí Ìrẹsà ó tún kù kan àwọn mẹ́rin ni wọ́n nígbà tí Aláàfin wá dé ẹni wọ́n di márùn-ún ẹni wọ́n á fi dá ìjọba lẹ̀ ṣùgbọ́n torí pé bíi tí Ọ̀yọ́ ìgbà náà iwájú òkè ibi jẹ́bà lọ́wà òun bẹ̀rẹ̀ sí ní gbajúmọ̀ nígbà ọ̀yá tọ́lá gbogbo àwọn tí wọ́n ń pè lọ́yọ̀ọ́ Mèsì mo sọ fún wọn pé àwọn náà wọ́n mọ bẹ́ẹ̀ ti jọ dájọ́ f'Aláàfin àmọ́rọ̀ ọ̀bùnmí lẹ́yìn ìta tó kí là ń wò yìí ẹni ibi ọ̀rọ̀ ti léwu ibi tá a ti níṣẹ́ ṣe níṣẹ́ ni pé ìlú wo ni Tókì ti wá gangan bó ṣe bí ṣe bẹ lọ́wọ́ ẹ̀yẹn bí níbẹ̀ lọ́wọ́ èmi Ààrẹ Òpìtàn náà ẹlẹ́ẹ̀kejì gbogbo ìrìn àjò rẹ̀ títí àwọn ogun tó lọ gbogbo àwọn ọmọ tó jẹ́ àwọn ọmọ rẹ̀ tó ń bí tó pẹ́ àwọn ló wá bí ẹ̀yin bàbá wa a mọ̀ pé Tókì gangan ni ẹni igi tó ti gbogbo wa pẹ̀ka ní orí rẹ̀ tó jẹ́ àwọn nǹkan tí a ṣe ìwádìí lé ní orí nígbà bá tó dé ìpàdé tá a máa ń ṣe ní ìgbẹ́jọ́ ẹ̀jẹ̀ a ṣiṣẹ́ mi lórí àáfà nǹkan mọ́ra wa lọ́wọ́ ní ìgbẹ́jọ́ gbogbo àásọ ìjọ kálukú bá sọ ẹ̀mọ́ wà já kó dànù kábàárà wa sọ kábàárà wa jiyàn nígbà bá múlé ní múlé ju ogun táwa bá wá rí àwa làwọ̀ wá sọ pé àbẹ́lẹ̀ sí nínú ìpínlẹ̀ sí nínú torí wípé ìlú míì ń bẹ tí máa ń jó ọkọ̀ méjì irú àdúgbò tèmi nísìn báyìí tẹ́ bá sọ pé Mọ́tàlá mo ti wá ẹ̀sìn mọ̀bí tí mo ti wá ń bàdàn tí n bá lókè àdú mo ti wá ẹ̀sìn mọ̀bí tí mo ti wá àdúgbò ti wá ní Ìbàdàn nìkan ní ìlú ọkọ̀ méjì tí wọ́n bá pè wá ní Mọ́tàlá wọ́n ti mọ̀ pé òkè àdú wọ́n ń wí tí wọ́n bá pè òkè àdú wọ́n ti mọ̀ pé Mọ́tàlá ni ó ṣeé ṣe kí irú ọ̀ wà bẹ́ẹ̀ èèyàn sì mọ nílé ìyá kó nílé bàbá wọn a máa kìyàn lọ lé ìyá wọn a máa kìyàn lọ lé bàbá irú ẹ̀ ní tí àwọn bàbá wa ń sọ yìí pé ó lọ gbé ní Ìgbọ́n ni wọ́n tó padà yìí pé rárá òun ò lè kọ́lé sí gbọ́n Ìkòyí lòun ò kọ́lé sí ṣùgbọ́n torí pé ara kátà ń bẹ ìjọba wá sí náà nílẹ̀ Yorùbá àti ìní irinṣẹ́ DNA irú bẹ́ẹ̀ ṣe ní ẹ lọ níṣẹ́ líle Tókì lọ́yọ̀ọ́ DNA tí wọ́n bá ṣe wọ́n mọ̀ sẹ́jẹ̀ kan náà níyí wọ́n wà á tó mọ ẹ̀jẹ̀ ta ló pẹ́ jù sáwọn ni ẹ̀gbọ́n sẹ́yìn làbúrò gbogbo ẹ̀ ni la fi ń gbé àwọn ìjọba wa nípínlẹ̀ Ọ̀yọ́ nílẹ̀ Yorùbá tá a bá ní yóò lè máa ran àwa tá à ń ṣiṣẹ́ ìwádìí nípa ìtàn lọ́wọ́ àwọn òyìnbó ní tí ò jẹ́ pé tòun rújú tó adúgbàlà gbogbo èyí tí ẹ̀ ń wò wá káàkiri ti ìbútòrò àgbáyé a fẹ́ kí ẹ rí i torí pọ̀pọ̀lọpọ̀ ọdún tá a ṣe lónìí ẹ̀kọ́ kan la máa fi irú ẹ̀ hàn wá tá a bá ti ṣe àfihàn lé tá a sì ti gbọ̀ lẹ́nu àwọn èèyàn àmọ́ a fẹ́ ká rí i èyí tí a pè ní iṣẹ́ ìwádìí bá a ṣe máa ń ṣe àwárí ìtàn nígbà tá a bá bẹ̀rẹ̀ sí ní sọ ìtàn Tókì Oníbùdó tẹ́yìn ọkàn jókòó tẹ́fẹ̀yìntì tẹ́ ọ̀rá máa wò ó kẹ́ ẹ bá lè mọ̀ pé iṣẹ́ ńlá ni à ń ṣe tó mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọ mi o ojú tó lé ojú tó kó Hasan Taiwo àti ọmọ mi Halima tó náà ẹsẹ̀ darapọ̀ mọ́ wa àjọ wà ní ilé Tókì ni títí ìgbà tá a tún máa pàdé lórí ètò yín ètò wa ìtàn Yorùbá èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín olóyè Lájí Abbas ààrẹ òpìtàn ilẹ̀ Ìbàdàn lábẹ́ bàbá wo Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ló ń kí wa pé títí ìgbà tá a tún pàdé èmi a máa wí pé ejò kò ní rọ̀lú wèrè pè láyè kó dúró ire o.